bó ṣe ń lọ ètò ní bó ṣe ń lọ mo rí pé ẹ̀yin náà ti ń rí bó ṣe ń flow látàárọ̀ pé bó làwọn òfin orílẹ̀-èdè wa bó ló ṣe lè favour àwa mẹ̀kúnnù tó jẹ́ pé bí olówó ó bá gbé owó rọ̀gùrọ̀gù nínú owó orílẹ̀-èdè òfin ò bá wí ṣùgbọ́n tó bá di pé mẹ̀kúnnù ó jí ansẹ̀tì wọ́n fi tepurulu wọ́n fi wọ ẹ̀wọ̀ fún ni bíi ti àṣàmúmú wálẹ̀ kan ó ti ń ṣẹlẹ̀ lórí orílẹ̀-èdè tipẹ́. ó ti ẹ̀ ń ka nǹkan kan bí báyìí wọ́n ní nígbà kan rí ọ̀gbẹ́ni kan Samson Atayero wọ́n ní wọ́n rán lọ sí ẹ̀wọ̀n ọdún mẹ́ta oṣù mẹ́ta Òṣogbo Magistrate Court ti ẹni ó rán lọ fún ẹ̀wọ̀n oṣù mẹ́ta pé kí ló jí o wọ́n ló jí aṣọ àti bàtà tí a bá ní kí a wo iye tí aṣọ àti bàtà yìí náà tí yóò cost wọ́n ní 5,000 naira péré ni ẹni tí ó wá ń sọ̀rọ̀ yìí wá ń sọ wípé nígbà tí èèyàn jí nǹkan tó yẹ bí 5,000 naira ẹ rán lọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́ta olórí àwọn ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ olórí àwọn ọlọ́pàá nílẹ̀ yìí Tafa Balógun 17 billion naira mà ní wọ́n sọ pé ọ̀gbẹ́ni náà jí ẹ̀wọ̀n oṣù mẹ́fà wọ́n ní bàbá fagbádá kó ni èmi ò tiẹ̀ sí ń bẹ̀ lọ́gbà rẹ̀ ó ti ẹ̀jẹ̀ Ghana must go bàbá fi kó bí mo ṣe ń kà wọ́n ní ẹ̀wọ̀n oṣù mẹ́fà péré ẹni tàbí wọ́n tún ní ọ̀sánwó ìtanràn o. tábà ní inú ẹ̀kọ́ mú kan ní àwùsánà wọ́n mú kan ọ̀fẹ́ lọ yàgbọ́ owó lẹ̀ owó tó sì ní o san yìí kò tó da ẹyọ kan nínú owó tí à ń sọ̀rọ̀ rẹ̀. n tí mo fẹ́ béèrè ni pé èèyàn jí nǹkan 5,000 naira ẹni kò lọ oṣù mẹ́ta èèyàn wá jí 17 billion naira ẹni kó lọ ẹ̀wọ̀n oṣù mẹ́fà ó mú mi rántí kọtọ rẹ mi kan sọjọ kan wọ́n ní wọ́n ń wá owó kan ní ibiṣẹ́ wọn mo ní bó ló ṣe jẹ́ ipa wo nìwọ náà ó ní òun Ọlọ́run má jẹ́ mo ní kí ló dé ó ní èlò lówó náà 1 million mo ní 1 million naira ló pè ní èlò lówó náà ó ní pẹ̀lú bí ọ̀rọ̀ orílẹ̀-èdè ṣe ń lọ wọn ò gbúdọ̀ gbọ́ pé òun jí owó kan wá gbọ́ pé 1 million naira. ayé ìṣẹ̀ mọ́ sọ wọ́n ní owó tí ò tó ṣẹjọ́. wọ́n ní ó tó jẹ́ káwọn èèyàn bìlífù ló pé owó tó ọba bó jẹ́ iná ẹjẹ́ àsìkò bó jẹ́ iná. ó tún wá ṣàlàyé síwájú ó ní ibi pé tèmi bá gbọ́ pé òun jí owó pé kì í ní ìfọkànbalẹ̀ pé owó ti jí tó bíi 10 billion naira. mo ní kí nìdí ó ní tóun bá jí bíi 10 billion naira yẹn òun wà tọ́jú bíi 100 million naira fún àwọn agbẹjọ́rò rẹ̀ ó dàbí aláyé wa kan ní sáà lórílẹ̀-èdè náà ní inú àwọn tá a mọ̀ wọ́n mú ìyàwó rẹ̀ ní kí ló kọ rẹ̀ pé lórí ọ̀rọ̀ kan kówó lórílẹ̀-èdè bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ wá kó àwọn agbẹjọ́rò senior advocate of Nigeria méje kiri lè dánwò ìtàn ó tó méjèèjì ó tó wọ́n tẹ̀lé ra wágọ́ọ̀nù ní pé yàtọ̀ èyí tó bá gbogbo yípadà lẹ́rọ̀jọ́ owó wà ó wá tó méjì ó ní ẹ̀sọ́ lọ́hùn. ṣé ò wá yẹ kó rí bẹ́ẹ̀. òun náà mo fẹ́ béèrè pé ẹ̀dẹ̀ ń sọ wípé èmi ò rí mo máa ń fẹ́ gbọ́ tọ̀tún tòsì kí n tó di òkodoro ọ̀rọ̀ mú ẹ̀dẹ̀ ń sọ wípé ọ̀rọ̀ òfin ilẹ̀ ó wà fún mẹ̀kúnnù pẹ̀lú ń tà sọ yìí ẹ̀dá pẹ̀yìn náà ẹ̀dá yìí lọ́wọ́ ọmọjà alẹ́ kan ibi àtẹ̀mí kò tí mo fẹ́ gbà wòórè o arákùnrin kan Nelson Mandela ló sọ̀rọ̀ kan ó ní ṣẹ́rí tá à ń pè ní freedom ó ní wọn yìí déédéé fún yàn èyàn ó jà fún ni èyàn ó béèrè fún yóò jà fún ni ṣùgbọ́n ṣẹ́ni tó pọ̀jù lórílẹ̀‐èdè yìí ni pé àìdòǹkíá ni o kò kàn mí bẹ́ẹ̀ ni mo ládùúgbò kan lọ́jọ́ kan mò ń lọ níbẹ̀ wọ́n wá mú ẹnìkan ládùúgbò wọn àwọn agbófinró wá mú ẹnìkan ládùúgbò yẹn gbogbo àwọn tó wà ládùúgbò yẹn tí mo kàn rí ni pé òǹkálùkù kàn bọ́ síta wájú rẹ̀ wọ́n ń wo bíi fíìmù wọ́n wá sọ báyìí pé Mr. Asabu ọ̀rẹ́ mi wọ́n wá sọ báyìí pé wọ́n ṣàwá ń wò ó pé instead pé ó dáa o ara lè wà ẹja kí ló ṣẹlẹ̀ wọ́n kàn ń wo ni o pé kó máa gájọ́ lájọ́ wà á di tèmi bẹ́ẹ̀ kò sójú mi ìfẹ́ kọ́ọ̀tù ẹjọ́ wọn sì kọ́ mélòó láti bẹ́ẹ̀ ni tó jẹ́ pé wọ́n pè ní àkóbá àdábà ìwọ náà wà bẹ̀ ìwọ náà sọ̀rọ̀ ó yá ẹ bá gbé ẹjọ́ ẹ̀yàn kọ̀ orílẹ̀-èdè nìkan náà ṣàánú wa. tí ó sì sí tí àwọn èèyàn wa náà ń dá sí nínú ọ̀rọ̀ yìí ló pọ̀ jù ẹ má jẹ́ àtanra wa. lọ́nà wo. n tí mo fẹ́ sọ ni wípé n tí àwa èèyàn náà ń dá
sínú ọ̀rọ̀ yìí gan ló pọ̀. Lọ́nà wo? Èèyàn tó jí bílíọ̀nù náírà lọ́pọ̀lọpọ̀ nígbà tí ó padà délé àwọn aráàlú ó wá kólú wọ́n kó sáṣọ wọ́n wà bẹ́ẹ̀ sí káàbọ̀ káàbọ̀ ọmọ ogun tájòdè o káàbọ̀. Wọ́n lè wò pé ọtí dé ìwọ gan ni olú ọmọ ọ̀gbìn wa àtàyèṣe ọ̀bàdìbò aṣíwájú of gbogbo. Àwọn ọmọ kéékèèké tó wá wà ládùúgbò àwọn náà máa wò wọ́n pé irú ẹni báyìí ló yẹ kí wọ́n ṣe wọ́n wá bẹ́ẹ̀ sí máa wò ó pé ìgbésẹ̀ wo nírúfẹ́ ẹni báyìí gbé ló gbé tó fi bó ló ṣe ṣe àwọn náà wá bẹ́ẹ̀ sí máa kọ́ ìgbésẹ̀ àti ìhùwàsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò yẹ yín sìn tí ká tó wí ká tó fọ̀ irú àwọn èèyàn tí ó ń wo ìwà ẹni náà ní àkọ́kọ́ àwọn náà tún débẹ̀ wọ́n tún kó tiwọn náà jẹ. Bẹ́ẹ̀ni kékeré láti ìpẹ kan òrókò ó bá dàgbà gan ara ìka àwọn náà ti ń wò pé. àmọ́ a sọ̀rọ̀ owó ìyàbí kò ṣòwò ní ìjókòó kan ẹni wá sọ pé ọ̀gá mi tó bá jẹ́ pé ẹnì kan ṣe ẹni ṣe jù bẹ́ẹ̀ lọ ni. ṣe ẹni ṣe jù bẹ́ẹ̀ lọ. Kí ló fẹ́ mú yàn ṣe ẹ jọ ẹ já gbé sórí wọn. ẹ dákun mo béèrè ní o bó jẹ́ iná ṣe ẹ ní ẹ̀wọ̀n tó owó pọ̀ lówó lórílẹ̀-èdè. ẹ ṣeun òun náà mo fi ní kí ló fẹ́. tẹ bá ní àǹfààní láti wà lórí irú àga bẹ́ẹ̀. Àṣàmú báyìí ni ìjà ìṣe àṣàmú tó ṣẹnu ṣámṣám kí ló fẹ́ mú yàn kó gbé ìṣàpèjúwe gómìnà ní as at 1999 gómìnà ní gbogbo ìpínlẹ̀ kò mọ owó pé owó kí ló kọ rẹ̀ rárá pé kíní o 15 million naira lásán ló wà fún upkeep ẹ̀ lásán kò mọ sálárì rẹ̀ o kò mọ wardrobe allowance o. ẹ dákun kí ni ìtumọ̀ upkeep fún àwọn ará ilé kí. Ó pé kọ́ńtà mọ̀ kan pé káṣà mọ̀ tí wọ́n mọ̀ tọ́jú rẹ̀ nígbà ẹ fẹ́ tọ́jú gómìnà 15 million naira ló wà fún yùn lásán lásán 1999 mo mọ̀ pé nísìnyí bóyá ti lọ 155 million. kò mọ furniture kò mọ wardrobe. Billions of naira ẹ ti gbàgbé pé èló sálárì rẹ̀ fún ọdún kan. bí ìdá ní 1999 15 million. Ẹ já wá wò ó nísìnyí èló ni ó dà èló ni allowance wardrobe èló ni food allowance ẹ mọ̀ jẹ́ ntàn yẹn star code ntọ́pẹ̀lẹ̀ star code ni pé tí gómìnà bá travel àbí bóyá wọ́n travel lọ síbì kan lásán wọ́n lọ wọ́n bọ̀ lásán millions ti lọ. Ẹ já wá wò báyìí tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè lágbàáyé tó fi ń wà successful jù wá lọ tí èèyàn bá wà ń rúkò bẹ́ẹ̀ èèyàn ò ní láti wò pé ó dá owó òlu mo fẹ́ kó ẹ jẹ́ ń ṣe lápèjúwe fún yín táwọn orílẹ̀-èdè àgbáyé máa ń ṣe tó fi jẹ́ pé tá a bá fẹ́ ṣe quote bóyá èèyàn fẹ́ sọ̀rọ̀ níbi kan ni a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn èèyàn àwa lè ró lórí ní àwọn orílẹ̀-èdè wa láti sọ pé olórí báyìí sọ báyìí nínú ìwé rẹ̀ ìdí ni pé wọn èyí ṣe gbogbo àwọn táwọn olórí orílẹ̀-èdè ńlá yẹn ń ṣe tí bàbá Barack Obama bá kọ ìwé kan ṣoṣo tẹ́ bá mọ iye billions of subscriber tí ó ń subscribe sí tí billions ń wọlé every day fún wọn ní ò jẹ́ káwọn ó lè ronú páwọn okòwò jẹ kó bá mọ̀ sí tó kúrò lórí àlééfà yẹn lásán ó kéré jù as at now tí máa wo last record mi ìwé tó ti kọ kò ń ṣe 50 mọ́ kì í sì ṣe ẹ̀yin lẹ́ẹ̀kọ́ kí ni ẹ kàn conceive idea ni àwọn content writer wà tó jẹ́ pé wọ́n kàn bá ń gbé gbogbo ẹ̀ sílẹ̀ tó jẹ́ pé ẹ ti yín ni pé kẹta. lọ́rọ̀ kan náà in tó ń gbìyànjú àti sọ ni wípé lẹ́yìn téèyàn bá dórí àlééfà kò yẹ kí kó jókòó tẹ tọwọ́ òlu ẹjá worú yẹn tí orí tọjá gómìnà àbó lórí orílẹ̀-èdè ọkọ̀ ẹjẹ́ mú àpèjúwe kan wá ìgbà tí ààrẹ wa níjẹrin Olúṣẹ́gun Ọbásanjọ́ ìgbà tí bàbá ṣe launching ìwé nígbà náà lọ́hùn ẹnìkan ṣoṣo ó fún bàbá níbi 60 something million. launching ìwé kí mo fẹ́ fàyọ ni pé ẹ jẹ́ wá wò ó kírú ààrẹ Barack Obama wá sọ pé mo kọ̀wé yìí o ẹ mọ iye owó tí ó flow láwọn countries all over the world ẹ jọ ṣàlẹ̀ ní pé wọ́n kó irú owó bá ń jẹ ni ṣèbẹ́ bùn ni ẹ̀bùn tó wá lọ́nà tó dáa àwọn ọ̀nà tèmi rò pé lórí lílùú gómìnà ni gbogbo àwọn ibi tá a lè fi kówó jọ ní kò ní wàhálà nù o ohun tó wá tún fọ́ níjú bẹ́ẹ̀ ni pé yóò tún wá jẹ́ ká lóko yóò jẹ́ ká tún gbajúmọ̀ sí i torí pé ńgbà táwọn ọmọdé lọ́la tí wọ́n bá mọ̀ quote wọ́n mọ̀ ní according to governor kìíní kan torí kó kọ́ àwọn míì fẹ́ kà á la fi ń quote gbogbo àwọn bàbá Awólọ́wọ̀ gbogbo àwọn tó ti ṣe ní gbogbo àwọn owó tó ti kọ́. Adé ọmọ Adé kó má dàbí ẹni pé à ń fi ọ̀rọ̀ lẹ̀
sọ̀rọ̀ lóòótọ́ láti mọ̀ pé lórílẹ̀‐èdè wa àwọn kan wà àfi bí ẹni pé ọjọ́ tí wọ́n bí olè wọ́n bí wọn. Àmọ́ ohun tèmi tiẹ̀ fẹ́ jẹ́ kí káàrí pé a yànnàná dáadáa lónìí ni wípé a ti mọ̀ pé àwọn kan wà tó yẹ pé bí olè ni ní máa ṣe wọ́n gbé wírí àwọn náà ń fẹ́wọ́ àwọn náà ń gbé wírí. Òfin ilẹ̀ wà láti lè dẹ́kun irú wà báyìí tí òfin yìí bá ń ṣe iṣẹ́ rẹ̀ bí ó ṣe yẹ kí ó ṣe ṣe tí wọ́n bá ń gbìyànjú bí ó ṣe yẹ kí wọ́n ṣe gbìyànjú ẹ rò pé ó yẹ kí a ti rètí tí ìwà ìbàjẹ́ tó wà lórílẹ̀-èdè ó yẹ kí ó ti lọlẹ̀ dáadáa kò yẹ yín sìn in tó ń ba èmi nínú jẹ́ ní wípé àwọn ẹjọ́ tèmi tiẹ̀ ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èèyàn kan gbé àpò báàgì ráìsì pé kó lọ fún ẹ̀wọ̀n ọdún bíi mélòó kan èèyàn wá kó iye owó báyìí pé kó sọ lọ sẹ́wọ̀n oṣù tàbí kó sanwó mélòó kan bó o ní a ṣe lè ṣe tó jẹ́ wípé àwọn ilé ẹjọ́ wa tàbí òfin ilẹ̀ gan-an pẹ̀lú fúnra lára rẹ̀ ó lè bá wa kópa láti lè dẹ́kun kò yẹ yín sìn àmọ́ kí a tó tẹ̀síwájú lórí ìyẹn ẹ jẹ́ ká lọ béèrè lọ́wọ́ àwọn aráalé kí ni èròǹgbà tiwọn ṣé wọ́n rò wípé òfin ó ń jà fún ẹ̀tọ́ mẹ̀kúnnù ni àbí ó ń fìyà jẹ àbí ó ń dojúkọ wọ́n ibo ló fì sí láàrin mẹ̀kúnnù àti àwọn ẹ mọ̀ pé lílé ẹjọ́ obìnrin Cecilia ẹ mọ̀ pé yóò gbé kan lọ sàrẹ́ yóò gbé kan lọ. mò ń bọ̀ ná ẹ̀yin aráalé ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn wa ní ìgboro kí a gbọ́ ohun tí àwọn tó bá wa sọ lórí ibi tí òfin fì sí ǹjẹ́ ó fì sí ọ̀dọ̀ mẹ̀kúnnù ni àbí lọ́dọ̀ àwọn olówó à ń bọ̀. Òfin orílẹ̀-èdè wa ó dára ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ló ṣiṣẹ́ fún dáadáa. Tá a bá wò àwọn òfin má jalè má pànìyàn àti àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ lọ àwọn òfin wọ̀nyẹn ó ṣiṣẹ́ fún àwọn tí wọn kò lówó àwọn ni òfin yẹn ń jẹ níyà ṣùgbọ́n àwọn tí wọ́n ní owó òfin yẹn ò jẹ wọ́n níyà. Tá bá dẹ̀ wo òfin míì náà ní Lagos State wọ́n ní tí ilé bá wó wípé wọ́n á gba ilé yẹn ní ọwọ́ ẹni tó nílé. Èmi wò pé òfin yẹn kò dáa tó bẹ́ẹ̀ láti máa fìyà jẹ tálákà. Kí ló dé tíjọba ò ṣe sọ wípé kí wọ́n wó ilé yẹn káwọn kọ́ fún kó máa san owó ẹ̀ díẹ̀díẹ̀ tó fi jẹ́ pé kí wọ́n gbà á lọ́wọ́ ẹ̀ kán gba ogún lọ́wọ́ ológun. Àwọn òfin wọ̀nyí kò dára tó kíjọba ṣe àyẹ̀wò lórí ẹ̀ kán tún ṣe. Ó ṣe pàtàkì pé tíjọba bá ṣe àwọn òfin pé káwọn èèyàn tẹ̀lé ṣùgbọ́n kò ń ṣe dandan pé ó ń láti favour àwọn èèyàn. Gbogbo ẹ̀kọ́ ló máa favour àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn kan máa wà tí ò ní jẹ́ tó máa bá àwọn èèyàn lára mu àwọn kan á dẹ̀ wà tí ò ní bá àwọn èèyàn lára mu. So yẹn náà fi ń sọ pé ìjọba that is the government of the people for the people. Okay, constitution tá ń lò nígbà kan táyé fi ń dẹrùn táyé fi ń rọ́jú ṣé constitution ti change ni à ń lo constitution pé ẹ̀sà ń gbádùn à ń lo gbogbo kan nínú gbà NEPA ń lọ iná ń lọ epo ń lọ ṣé constitution ti change ni torí kò yé mi bábá yìí o lónìí bọ́jẹ̀tì wọn ò sáyìn bọ́jẹ̀tì ọ̀la yẹlẹ́ lè ṣẹlẹ̀ nígbà wọn lọ Nàìjíríà àwọn olórí ẹ̀sìn ń travel lọ sílé òkèrè wọ́n ní kẹtọ́ lọ lé òkèrè iṣẹ́ kò dé kó mú lọ nílùú wa bíi ọ̀tọ̀ mí ni ó mú lọ ẹjọ́ constitution Nàìjíríà wájú ṣẹ́ǹjì o ẹ jẹ́ ká máa gbádùn ìlú wa yìí o jẹ́jẹ́ ká máa gbádùn bó ṣe ń lọ bó ṣe wà nìyẹn o ẹjọ́ ẹ ṣàánú wa o ẹjọba.